Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ẹ kú ìpalẹ̀mọ́ ọdún abáwaláyọ̀ àtàlàáfíà. Ọdún ayọ̀ ni àjọ máa ṣe ní agbára Ọlọ́run. Gist tèmi tí a gbọ́, wọ́n ní kábíyèsí sọ fún àwọn olórí wípé gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe, àwọn ìwà tí wọ́n ń wù àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kiri gbogbo ẹ̀ làwọn mọ̀ o. Wípé táwọn ò bá sọ̀rọ̀, wípé kì í ṣe pé bóyá àwọn ò mọ nǹkan tó ń ṣe, wípé torí wọn ò fẹ́ kí Queen Naomi kàn bọ́ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Wípé gbogbo nǹkan tí àwọn olórí yìí ń ṣe ni pé kí ojú má ti Queen Naomi kiri. Wípé ṣe ni wọ́n fẹ́ máa ba orúkọ wọn jẹ́, tí wọ́n lọ ń sọ Queen Naomi wọ́n mú wọn mọ́lẹ̀, wọ́n wá látàkúrẹ́ wá síbàdàn ni wọ́n fẹ́ tí wọ́n mọ́lé. Wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá. Wọ́n láwọn wọ́n tiẹ̀ tún gbé àwọn kan dìde wípé bíi kí wọ́n lọ máa contest kan máa riot. Wọ́n ní nǹkan tí àwọn olórí ń fẹ́ nìyẹn. Wọ́n dẹ̀ ní bàbá Erin la sọ fún wọn pé kò sí nǹkan tán lè ṣe, wípé ojú máa tì wọ́n gbẹ̀yìn ni, wípé ojú máa tì wọ́n gbẹ̀yìn ni, pé torí àwọn máa dúró ti ìyàwó àwọn gbágbágbá. Wípé Queen Naomi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe event yìí, wípé ó ti pẹ́ tí Queen Naomi ti ń ṣe. Wọ́n ní kì í ṣe ní kì í ṣàná náà ti ń ṣe event yìí, wípé ó dẹ̀ ti tó bí event tí wọ́n ti ṣe ó ti pọ̀ gan, wípé àwọn ò lè kà. Wípé kí wá lóde tó yẹ pé ti Ìbàdàn yìí ló wá máa le, wípé wọ́n wá fẹ́ máa borúkọ Queen Naomi jẹ́, wọ́n ń sọ̀rọ̀ Queen Naomi láìda, wípé nínú palace àwọn gan wọ́n ń sọ̀rọ̀ Queen Naomi, wípé wọn ò ní bọ́ ní inú ọ̀rọ̀ yìí. Wípé ṣùgbọ́n àwọn mọ̀ pé Ọlọ́run ọba ó máa gbé Queen Naomi lékè. Wípé àwọn mọ̀ wípé Ọlọ́run ọba ó máa ṣẹ́gun fún Queen Naomi, pé ojú máa ti gbogbo wọn. Wípé ọ̀rọ̀ yìí ó máa di nǹkan tó jẹ́ pé wọn ò ní lérò nǹkan tó máa ṣẹlẹ̀. Èèyàn lé ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. A tún ní láti máa padà sẹ́yìn lórí ọ̀rọ̀ Christmas funfair event tí Queen Naomi ṣe, tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tẹra wọn mọ́lẹ̀, tó dẹ̀ jẹ́ pé a pàdánù àwọn ọmọ nínú event yìí. Ọlọ́run á lọ ra ẹ̀mí àwọn ọmọ tó kù ní agbára Ọlọ́run, á ní rí irú ẹ̀ mọ́. Ṣùgbọ́n Queen Naomi ò ń ṣe ẹni tí àwọn èèyàn lè máa fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí, àbí tí wọ́n lè máa sọ̀rọ̀ ìbànújẹ́ sí, torí wọn deserve nǹkan tó ṣẹlẹ̀ yìí. Oore òun ni wọ́n fẹ́ ṣe. Ọlọ́run má jẹ́ ká ṣe oore kó dibi. Ẹ̀yin náà mọ̀ wípé àwọn olórí kábíyèsí yìí, àwọn sisi gbogbo yìí, wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Ojú ayé òun ni wọ́n ń ṣe. Yan kan péré tí ó fi inú mú inú Queen Naomi bá a ṣe gbọ́ òun ni Dr. Elizabeth, tí wọ́n dẹ̀ ń jà fún Queen Naomi. A dẹ̀ mọ̀ wípé ní agbára Ọlọ́run gbogbo ìwà tí oníkálukú wọn ń wù, Ọlọ́run á san wọ́n lẹ́san wọn ní agbára Ọlọ́run. Torí Queen Naomi ò ń ṣe ẹni tí ẹ lè máa ṣe ìkà sí, nítorí kò ṣe ìkà sí yín, kò dẹ̀ ro ibi sí ìkankan nínú yín. Wípé wọ́n wá ń bẹ̀rẹ̀ sí lọ ń sanwó fún àwọn blogger kán máa blog Queen Naomi, kán máa borúkọ wọn jẹ́. Wípé nínú palace yẹn gan wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wípé bẹ́ẹ̀ náà dẹ̀ ni a tún gbọ́ wípé wọ́n ń pe ibi iṣẹ́ àwọn agbófinró, tí wọ́n ń sọ wípé kí wọ́n má jẹ́ kí Queen Naomi lọ o, kí wọ́n mú wọn dáadáa. Oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́ pé wọ́n ń sọ. Ṣùgbọ́n wọ́n ní bàbá Erin ńlá ni kò sí nǹkan tó lè ṣe. Ojú máa tì wọ́n gbẹ̀yìn ni. Nítorí Queen Naomi ò ń ṣe ẹni tó jẹ́ pé wọ́n lè máa bu ẹnu burúkú lù òfìṣọ́ ní agbára Ọlọ́run. Wípé torí àwọn fẹ́ Queen Naomi pẹ̀lú ìdùnnú, pẹ̀lú ayọ̀ ni. Wípé àtìgbà táwọn dẹ̀ ti fẹ́ Queen Naomi, wọn ò gba àwọn lójú jẹ mọ́. Wípé kí wá ló dé tó jẹ́ pé wọn ò fẹ́ rí ìmí Queen Naomi látàn. Kí ló dé tó jẹ́ pé ìbànújẹ́ ló máa ń jẹ́ fún àwọn sisi gbogbo yìí tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ní bàbá Erin la sọ. Ẹ̀yin náà ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí social media. Ṣé rí funfair event yìí náà ó wáyé ní Àbújá àti Anambra, tí àwọn èèyàn kú, tí wọ́n kú gan ni.
ṣùgbọ́n ṣé ẹ rí pé kí èèyàn kọ́kọ́ gbé ṣé ẹ rí kéèyàn kọ́kọ́ gbé tí Queen Naomi ló yàtọ̀ nítorí àwọn sísí gbogbo yìí gbogbo nǹkan tó fẹ́ ṣe ni kán bà orúkọ wọn jẹ́ Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Erin lásán o àníkàmú wá sí etí ìgbọ̀n yín allegedly bí mo ṣe máa ń sọ Yorùbá kábíyèsí gbénu palace o nǹkan tá a gbọ́ la wá torchlight sí. ẹ̀yin èèyàn lé ṣé ẹ mọ̀ wípé Queen Naomi wọ́n á borí ọ̀tá wọn ó di dandan ṣé ẹ mọ̀ wípé Queen Naomi Ọlọ́run máa gbé wọn lékè gbogbo àwọn onísọkúsọ àwọn tí wọ́n ń bu ẹnu àtẹ́lù wọn gbogbo wọn pátá lọ́lọ́run máa gbé wọn lékè ṣé ẹ rí èyàn ò lè ṣoore láyè kó má dìbì o èyàn ò lè ṣoore kó má dìbì ìtorí ẹ̀ ni wọ́n fi máa ń sọ pé oore ó níwọ̀n Yorùbá tó sọ pé oore níwọ̀n in fact wọ́n mọ reason tí wọ́n fi sọ oore níwọ̀n o ṣùgbọ́n mo mọ̀ pé oore tí Queen Naomi ń ṣe ó máa gbé wọn lékè ní agbára Ọlọ́run Ọlọ́run máa wà pẹ̀lú wọn Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí ojú tì wọ́n Ọlọ́run máa gbé wọn lékè gbogbo àwọn tí wọ́n ń bínú wọn láì nídìí gbogbo wọn pátá lọ́lọ́run máa gbé wọn lékè kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé amọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin yóò subscribers Ọlọ́run á bá mi gbé wọn yín sókè o àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa mo dúpẹ́ mo tún ọpẹ́ dá ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa wọn ní dìwà mẹ́rù lọ o láyọ̀ àtàláfíà lèmi àti yín lájọ máa fi wọnú ọdún tuntun. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.